òṣèlú tẹ́rí òun àdámọ́ ọmọ èdè ènìyàn ni àwọn àdámọ́ kan bẹ nígbàtí Kùránì dé tádìsì ànábì dé tánàbí ń jíṣẹ́ kọ́kọ́ lù wọ́n kí ló dé iṣẹ́ ọwọ́ Ọlọ́run ni kò sí kọlù bẹ́ẹ̀ bá ya wèrè tó bá kọlù gan ojú rí ọ balẹ̀ ojú rí ọ wàlẹ̀ ó yàdìgbò olúgé kan sí ọ bí ó fi nǹkan díjú ni lọ́wọ́ kọlù fitra bí lápòjú inú fitra ní ká máa jẹun lọ́wọ́ ṣe fatuwa pé ayédèwà kan gbọ́dọ̀ jẹun mọ́ wọ́n gan lọ́wọ́ kọ jẹun ó ní sí sọ fẹ́ nìkan tó fi sí kíni o ọ̀ntara ẹ jẹ ẹni kan gbọ́dọ̀ wọ́n sọ mọ́ ọ̀ntara ẹ jẹ àwọn nǹkan tó lọ́wọ́ bá dá mọ́ wa ìpìlẹ̀ tá a lè àfọ́ ìdí ẹ̀ láyé nínú rẹ̀ ní politics wa politics ìtún ẹ̀ ní pé ìṣàkóso ara wa lájọ́dọ́ lọ ti dá wa tá a bá ti pọ̀ naturally láàmú wa bó láti ṣàkóso ara wa àbẹ́ ọ̀gọ́ ni níta fi yàtọ̀ sẹ́ránkó nù kẹ́rìkẹ́ máa sọ pé kò sí politics wọ́n fẹ́ sọ pé ẹranko ni ànù níjọ́ tí kò tí ì sí politics ní ti ń bẹ́ ń gbà náà ọjà kájọ orójú nípìnlẹ̀ káwọn eléètò politics tó mọ́sẹ̀lú wa nípìnlẹ̀ ìṣọ̀bá àti lọ́wọ́ ìfún Haúsá àti Yorùbá wọ́n máa jara wọn lógun ni wọ́n máa jara wọn lógun ní bá ti lágbára ní òsì kíni ilẹ̀ Yorùbá sẹ́pẹ́rẹ́ díẹ̀ jù ilẹ̀ Haúsá lọ kẹ́sìn Islam tó dé àti kí amúnisìn tó dé àwọn méjèèjì kan tó dé ilẹ̀ Yorùbá sẹ́pẹ́rẹ́ díẹ̀ ju ilẹ̀ Haúsá lọ nílẹ̀ Yorùbá nígbàtí ó sì politics tó pé àwọn ẹlẹ́bọ ló wà àwọn ẹlẹ́bọ wọn ní prógráàmù gidi fún politics wọn ní prógráàmù gidi àwọn ẹlẹ́bọṣẹ́ ìṣẹ̀ṣe wọn ní prógráàmù gidi àti lókè ọya àti nsàlẹ̀ ń bè àti ilẹ̀ Ìgbò wọn ní prógráàmù gidi fún politics tó lè tó ìgbésí ayé wa àti ìbágbépọ̀ gbogbo wa wọn ní kìí ṣe èbú ẹ bá lè èbú ni ọfọnù ni kí Islam kó tó dé ní pípé ní north àti lẹ́ẹ̀bù rẹ̀ gan tó dé sílẹ̀ Yorùbá pípé ni wípé bí wọ́n ṣe fún foundation tí wọ́n gbé pílà rẹ̀ kalẹ̀ wọ́n rúùfù ẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n rúùfù ẹ̀ torí rúùfù rẹ̀ l'Ànábì pé ní jihad ìtumọ̀ jihad ni pé jihad ló máa mú politics wá ẹ bá ti lè jà tọ́lọ́mọ ogun òun ló máa draw politics tààrà lówó sí kíni tí ó máa tẹ̀lé abí bẹ̀ jihad wọ́n mú wọlé Yorùbá wọ́n kàn pè wá sí pé ká máa kírun ká fẹ́ bọ́ọ̀lẹ̀ ká máa sin lọ́hun wọ́n wá gbé ààfin Islam kalẹ̀ ààfin ẹlẹ́bọ tí ń bẹ ńlẹ̀ tí wọ́n máa ń ṣètùtù yan ọba làwọn àáfàá kórìbọ̀ bẹ̀tílẹ̀ Haúsá òun dé pé wọ́n pè wọ́n wá kírun ẹ wá sí Islam lẹ́nu wọn bá a mọ̀ wọ́n dẹ̀ fi jihad kó pé rárá o àlè gbàkẹ́lòmí ọ̀darí wa tọ́lá ń ṣẹ̀sìn ẹ̀sìn wọn ò sì lè bá tiyín mu ẹlẹ́bọ ò lè fi tiẹ̀ darí wa ààfin ẹlẹ́bọ ò lè darí wa ọba ẹlẹ́bọ ò lè darí wa tani wà darí ọba táwa náà bá yàn láàrin ara wa bí Kùránì sì fẹ́ tó nípa bẹ́ẹ̀ ọba àtàwọn tí wọ́n yàn ní wọ́n máa lo táàmù amir fún tí ahọ́n wọn change sí emir ó yẹ káwa Yorùbá náà ní amiru ti Islam ṣùgbọ́n àwọn bàbá wa ọ̀bẹ sí débẹ̀ torí kò sí bàbá kankan lẹ̀ Yorùbá tó bá débi àyà jihadi wáàsí ni ó tù ní Ọlọ́run bá sọ pé wàjá ìlú ẹ̀ sí jihadi ẹ̀ má fẹ́ sí jihadi ọ̀ lọ́mọ ogun so tó wá ti lọ́mọ ogun ẹ̀ lè darí ẹ̀ nítorí wọ́n fẹ́ ṣe nìkan ní ọmọ síkínni bẹ̀tà àwọn bàbá wa kéwù wọn máa ń kéwù ó sì lọ mọ́sálásí wọ́n yé ṣe jihad ọlá kan tọ́lọ́ ń kàn fún Ìwó ọlá kan tọ́lọ́ ń fún Ìwó òun ni pé ọba gangan tó lè kọ́ ọmọ ogun sábẹ́ ọba tọ́lọ́mọ ogun lábẹ́ tọ́lẹ́wọ̀n tí máa ń pàṣẹ sí orí aráàlú ọba yẹn gbẹ̀sìn ọwọ́ àyàn àfáà pé máa dájọ́ sẹ̀ríà láfi ń rí sẹ̀ríà ń wò nìkan ìgbà tí Álímì ń bọ̀ ó dọ́yọ̀ wọn ò fún láyè torí Islam Álímì ó pé ìtàn lásìkò Álímì yẹn gbogbo Kùránì tàfsírù rẹ̀ ti ń bẹ́lẹ̀ Yorùbá wọ́n rí ìtó pé bí abala tí kàn rí gbà tí ń kọ́ ni àmọ́ Álímì tí wọ́n fi ń pè ní Álímì òun ní pé òun ní Kùránì odidi
láti bí ó ti bẹ̀rẹ̀ débi tó parí sí. So irú Islam tó ń gbé bọ̀ Ọ̀yọ́ Ọ̀gbá Ògbómọ̀ṣọ́ lé ìgbà tó dé Ìlọrin kò síjọba kankan kò sọba kankan nílọrin tó lọ sí wọn kálukú ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ni lòun á fi bẹ̀rẹ̀ pẹ̀lú wáàsí nǹkan mọ̀ kí ó ń kó yẹn jọ àmọ́ bó ṣe ń ṣe ló ń ṣe bí ànábì náà ànábì lọ́mọ àjọ ọlọ́mọ kéwú ó sì lọ́mọ ogun àbí álímì lọ́mọ ogun ló yẹ pé ńgbà tí álímì kú ọba àkọ́kọ́ tí wọ́n yàn ń lọrin Abdulsalam ọmọ álímì ni ọmọ tá álímì bí fúnra rẹ̀ táàfà bí fúnra rẹ̀ sòyẹn lọ́wọ́ apẹbọrẹ́ lọ́wọ́ sọ̀lú lọrin dùlú ẹ̀sìn ní Islam lọrin fi lè gbé pẹ́ẹ́lí ju Ìwó lọ ní Ìwó náà sì fi lè gbé pẹ́ẹ́lí ju ilẹ̀ Yorùbá yòókù lọ àáfàá oníjìhádì lọ dá ọba alẹ̀ àmọ́ àpọ̀lẹ́ tọ́lọ́ ń ṣe fáwọn pé odidi ọba gangan lọ́wọ́ gba Islam tí ò sírù ìlú ẹ̀ odidi ọba gba Islam ó kéwú ó lídìí irun ó tún lọ yídìí oníkírun lẹ́yìn wọn odidi ọba níwò ìyẹn wá jẹ́ kí tẹ́ bá dẹ̀ rí gbogbo bí tẹ́ bá ti rí Islam tó bá ti ní rúfin ni pé ó ní orí ó ní darí Islam máa ń rọwọ́ mú jù ń bẹ̀ kò sí ìlú kan tó ní pàṣẹ́ntéèjì mùsùlùmí irú tí wò ní nílẹ̀ káàró jèrè Yorùbá mi yé yín so kéèbó tó jẹ́ Christian kóhùn tó gbé sísẹ̀mù tiẹ̀ dé àti mùsùlùmí tó ń gbèsè rí àbọ̀ àti tẹ́mọ́ pè ní sultan àbí emir òṣèlú tí a ní ọmọ pè bẹ́ẹ̀ òṣèlú tàwa tẹ́rù òṣèlú tàwa ó yàtọ̀ sí òṣèlú ẹlẹ́bọ ó yàtọ̀ sí òṣèlú Christian òun ló ní president senator governor councillor òun ló làwọn táàmù yẹn òṣèlú tàwa òun ló ní sultan amir khalifa ó jẹ́ ní ìsìn kọ́ọ́dí tẹ́mọ́ pè ní àlìkàálí òṣèlú tàwa ní ó ní gbogbo àwọn táàmù báwọn fún ìdarí ó ṣe òṣèlú ẹlẹ́bọ òun ló ní òòṣà bàbá òòṣà àgbákin nǹkan kábíyèsí òṣèlú tó lè bí Ọlọ́run ní sì jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́bọ ló lè yùn sẹ́tíkẹ́ẹ̀tì mẹ́rẹ̀ẹ̀ta òṣèlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nù nígbà tí ẹlẹ́bọ wà ogun wọn máa jara wọn tí ìlú kan tí ó ṣẹ́gun tí ọ̀dọ̀ bá lumi yóò kò lẹ́rú yóò kò gbogbo jẹ rẹ̀ àti nǹkan tó ní wọ́n máa fi ṣèjọba tiẹ̀ ẹni tí ọ̀bà fẹ́ kí wọ́n jà òun lógun kílẹ̀ mọ̀ tí wọ́n máa ń ṣe ìsákọ́lẹ̀ máa mú epo wá máa mú su wá máa mú gbá wá ìgbésí ayé ọ̀rọ̀ ọ̀run nígbà wọn máa jara wọn lókun òsì ní ìfọ́ọ̀mù ara wọn tó gun ó fi sí. mo fẹ́ gbọ́dọ̀ mi yé kí ló dé kí ni máa gùn wọ́n èṣù ni máa gùn wọ́n ẹbọ ni máa gùn wọ́n àìmọ̀nà ni máa gùn wọ́n àìnímọ̀ ni máa gùn wọ́n àìlọ́pọlọ ni máa gùn wọ́n torí pé ẹnikẹ́ni tí kò bá ti gbàgbọ́ nú ẹni ọ̀dà ọpọlọ rẹ̀ ò ní pé that is why tí Christian fi yàtọ̀ sẹ́lẹ́bọ kí ló dé Christian èsì ẹlẹ́sìn lẹ̀lẹ́ ẹlẹ́sìn òkè ni mistake tẹ̀lẹ́bọ ṣe méjì ní ẹyọkẹ pé náà ni Christian ṣe mistake ẹlẹ́bọ ni wípé kò tiẹ̀ kọjú sọ́lọ́run páàntì ẹ̀ mistake aláàkọ́nù òwúlẹ̀ kọjú sọ́lọ́run páà kí ló kọjú sí àárín ara wọn ìfẹ́ inú wọn ní wọ́n fi ń sin Ọlọ́run mọ́ mistake ẹlẹ́kejì kọ̀ wá wọn ránṣẹ́ sí tàbí kọ́ wá ta ní ránṣẹ́ sí yóò bá wọn yìí ẹlẹ́bọ kọ̀wọ́ Ọlọ́run lókè ilẹ̀ ilẹ̀ ló ti ń wá kíni o Ọlọ́run bí kó gbẹ́ èrè kó lóhùn lọ́lọ́run kó wúlẹ̀ wókè ó ṣe gbogbo Ọlọ́run ṣe ilẹ̀ ilẹ̀ ni bí iná bí igi bí omi mistake aláwọ̀kọ́nù mistake ẹlẹ́kejì ni pé téèyàn bá tiẹ̀ wà rọ́lọ́run ibi ìyá máa wẹ́ ń bá gẹ̀ẹ́tì Ọlọ́run tó bá ní Ọlọ́run ti ẹ̀ràn yàn sí ọ gbogbo ẹ̀ dìde láàrin rẹ ebó sì wádìí àwọn tí mọ Ọlọ́run sì wádìí ẹ̀ irú ẹ̀ tó bá ti rí báhùn kò lè gbọ́n lé ayé ìyẹn lọ́pàá tó pé nígbà tí àwa méjèèjì dé àwa Muslim dé akó wọn ni níṣẹ́ làwọn èèyàn rọ́ sínú Islam wọn ní èyí ìbálà akẹ́ ìmùjẹ ṣùgbọ́n nígbà tó yá ẹ máa gbọ́ nígbà tó yá ẹlẹ́bọ̀ ìwà rẹ̀ sẹ́yìn pé oné èèyàn ni ó dẹ̀ ń bẹ́ lù ó yẹ kó máa darí ara rẹ̀ wọn wà rí ètò gidi gbé kalẹ̀ tá a lè ní ẹjẹ́ akọ
káràlú mi ọ̀ á máa kọ́ sí rẹ̀ Yorùbá yẹn yìí òṣèlúṣẹ́ ìgbékalẹ̀ kan ni a lè ṣe ká mọ̀ sí bẹ́ẹ̀ tó rí pé ẹbọ tí ń gùn wọ́n ẹbọ ò jẹ́ kí ọpọlọ wọn pé kán máa gbé kalẹ̀ títí tí àwọn méjì fi dé àwọn ọ̀là méjèèjì ẹ farabalẹ̀ o Muslim lọ́wọ́ kọ́ dé ó sì lu 100 ọdún mẹ́ta nílẹ̀ Yorùbá bí Muslim ò ṣe gbé ètò òṣèlú kalẹ̀ ẹnu tó gbé kalẹ̀ nú ẹ̀sìn ilẹ̀ Yorùbá sì yàtọ̀ àlàáfíà dé láwọn ibi tí kéwú bá ti rọ́wọ́ mú ẹ gbọ́ tí àwọn èèyàn ọmọ Yorùbá sọ wípé ọmọ tó bá lè ẹmú lọ lé kéwú àbí kí lélẹ́ táwọn ò níbi tí wọ́n mú lọ tí wọ́n fi nílé kéwú ni wọ́n mú lọ tó bá tó níbi ọ̀rọ̀ politics àádárí ìlú wọ́n á máa sọ wájú kábíyèsí kan sọ pé ẹja adáṣẹ̀ rí àfúnni tó dọ́mọ̀ pé òfin tí Yorùbá máa ń ṣe ẹlẹ́bọ Yorùbá máa ń ṣe kò sí déédéé ńbẹ̀ kò ṣe é kọ́lẹ̀ torí wọn ò ní abd tẹ́rí tí ń lò ń gbà tó èbò dé ni wọ́n jí lò nínú kíni abc èbò Yorùbá ò ní lẹ́tà àròkò ní Yorùbá máa ń ṣe kíni ní máa pa níbo ni ó ti akọ òfin lẹ̀ tí wọ́n bá kábíyèsí láàárọ̀ tán láwọn 6 kan o wọ́n jí sòóṣù wà ó lè ní wọ́n lọ pa wọ́n tí wọ́n bá lọ́sàn-án ó lè ní wọ́n lọ tìyàn mọ́ túbú tí wọ́n bá ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ lọ́wọ́ alẹ́ ó lè ní gbogbo wọn fún wa ní 100 bílálà kan máa lọ lé wọn òfin different òfin ètò bá ti wọ́pọ̀ lọ rẹ̀ náà ní oṣù kíni wọ́n ní written kíni o constitution títí sẹ̀ríà fi dé sẹ̀ríà sì rí ó ní written kíni o constitution tó bẹ́ẹ̀sì lè lórí òun náà ni kùránì àti àdíìsì kùránì wọn kọ́ ọ́lẹ̀ ni àdíìsì wọn kọ́ ọ́lẹ̀ ni tẹ́ ẹ bá ti sọ pé ẹnìkan jalè ó ti fi tẹ́ẹ̀tì ká nǹkan kan náà lẹ́sì kíni lẹ́ẹ̀dà fún wa ní Yorùbá bá ń wò pé pàtí Islam dé pé Islam òfin tí ẹ mọ̀ sí kíni ọmọ ń jẹ́ déédéé sẹ̀ríà ni ẹja lò fún bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ máa rí babaláwo tí ó gbà tó wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa déédéé òfin tí ó ní ẹ̀wò sẹ̀ríà ni ẹja sọ sẹ̀ríà ni ẹja lò abẹ́ẹ̀kọ́ ni babaláwo bó wù jáde mo wò lórí íńtánẹ́ẹ̀tì babaláwo kan pé ẹ̀wò sẹ̀ríà ni ẹja sọ o àmọ́jà tanra wa o so ìgbà tí Islam kọ́kọ́ dé nílẹ̀ Yorùbá yìí ó yàtọ̀ sí tilẹ̀ Haúsá bó ti yàtọ̀ sí tilẹ̀ Haúsá tó síbẹ̀ ó tún ìgbésí ayé ọmọ Yorùbá ṣe wọ́n dẹ̀ rí pé èyí yàtọ̀ débi pé gbogbo ẹlẹ́bọ nílẹ̀ Yorùbá wọ́n kọ́ ọmọ fáwọn àfá ló fi jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá lónìí lè rẹ́ nìkan tí ń jó kọ wọn gan wọn àti aláǹ ṣẹbọ tí wọ́n bá ń ṣe eégún ráì tẹ́ bá ń wò wọn bíi Fàtáì Làṣákì ajẹ́pá wọn tí ọwọ́ kéwú ò mú dáadáa ọwọ́ wáàsí ò mú dáadáa kó tó di pé ó sún àwọn àfá àbí kó tó di pé wọ́n sápò lékè àbí kó tó di pé gbogbo nǹkan wá rí bó ṣe rí Ọbásanjọ́ ààrẹ Nàìjíríà rí àbí ọlọ́ọ̀lẹ́ kí orí bó ṣe wà mú gbogbo àwọn èèyàn lálátẹ́ rí òun pátá ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀lẹ́ kí orí níbi tí Islam gbòòrò dé bẹ́ẹ̀ gbogbo kò síbi ìrìnàjò tí máa launch Islam tẹ́ẹ̀ bá ti launch rúfin orí ẹ̀ adé orí ẹ̀ ìjọba rẹ̀ ẹni mẹ́gbà tí ó máa dohun ìgbàgbé láwùjọ nítorí jẹ́ kí yẹ̀yẹ́ àwa mùsùlùmí ọ̀hán ilẹ̀ Yorùbá ni pé Islam wò lórí lẹ́yìn ilé kéwú ilé tọ́lọ́ ni wọ́n ilé tàbí gbé kalẹ̀ pọ̀ ó gbélé ìrun kalẹ̀ ó dẹ̀ gbélé kéwú kalẹ̀ àbí ó gbélé òfin kalẹ̀ ó gbélé owó kalẹ̀ ilé owó yẹn ibẹ̀ wọ́n ń kó owó sí tẹ́nìkan bá ti ní pọ́blẹ́mù ìnáwó ibẹ̀ ni yóò lọ gba sàkà tàbí sàdákà ní ọ̀tọ̀ sí ẹ máa gbọ́ ilé tí wọ́n fi nígbà tá a pọ̀ wọ́n á gbá wọn lé kalẹ̀ àwọn ilé tá a máa lọ tá a ti máa to ètò ilé ayé wa ilé aláwọ̀kọ́ ni ilé ìrun tá a ti lọ kírun tá a ti lọ ṣàdúrà ilé ẹlẹ́ẹ̀kejì ni ilé kéwú tá a ti lọ kéwú ilé ẹlẹ́ẹ̀kẹta ni ilé òfin tá a ti lọ parí ìjà kóòtù Islam anábì ọ̀dà kóòtù lẹ̀ ilé ẹlẹ́ẹ̀kẹrin náà ni ilé ààbò àwọn ni wọ́n máa mójútó bò ní àlàáfíà òṣèwà tó ní máa jíyàn gbé tó ní máa pààyàn ilé nínú ilé náà tó ní ilé àlàáfíà wọn ànábì ní odidi ilé kan tó pé ẹni tó bá sìkì bẹ́ẹ̀ wọ́n gbé lọ tó ti lọ tọ́jú ẹ̀ nílùú Madina àkọ́kọ́ dókítà wọn obìnrin ni wọ́n ń pè ní Rufaida al-Aslamiyya ànábì tó ní ilé mi finance house ìyẹn ni pé ẹni tó bá ní problem owó àbọ̀ fẹ́ fowó ẹ̀ pamọ́ bíi bank ó tóbi ju báǹkì lọ tó lóhun tó ṣe charity wọ́n ràn yàn lọ́wọ́ ẹ̀dígẹ́ nìyẹn program ẹ̀jú báǹkì lọ bank system tẹ́ rí abẹ́rẹ̀ lọ́wọ́ ànábì tó ń dẹ̀ ńgbà Yorùbá wà máa ṣe Islam rẹ̀ ọwọ́ akọ́lé kí ó lásán kọ́lé mọ́ sáásí kọ̀kọ́ yóò kú kò nílé òfin abẹ́ nílé òfin nílé Haúsá ilé òfin wà bí òsì náà wọ́n pè ní sẹ̀ríà court kí ló jẹ́ òsì ń bì nítorí pé Yorùbá ẹnu wọn bá tí ń rí ní ẹ́ ṣe wọ́n ò ṣe é bú o ẹnu wọn bá tí ń rí ní ẹ́ ṣe kíni
àwa ni wọ́n bù tá a bá lè tẹ̀síwájú. Ní bàbá wa tọ́lọ́hun ò ṣe é bú ẹ bá ń bú ọgọ́ ni o ẹnu tí ẹ rí náà ṣe kí ni o àwa tá a wá rí ní ìsìn la gbọ́dọ̀ gbìyànjú àti tẹ̀síwájú ká lè bá a lógo ẹ máa gbọ́. Ṣé ó ti yé wa ní ìsìn pé ó kálukú ló lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹ̀sìn rẹ̀ tí fi darí ìlú? Ọ̀nà tó useless jù lọ́nà ẹlẹ́bọ, ọ̀nà tó dáa jù lọ́nà Islam téèyàn bá gbàgbọ́ yé ẹ̀. But problem Yorùbá ni pé kò gbàgbọ́ yé Islam tán wọn ò dẹ̀ lò tọkọ̀dẹ̀ sáàfà tó gbé débẹ̀ rí kìí ṣe ègbú kò sáàfà tó gbé débẹ̀ rí àmọ́ ilẹ̀ Haúsá wọ́n gbé débẹ̀ ṣe rí nítorí pé wọ́n á gbé débẹ̀ ilẹ̀ Haúsá wọ́n gbé débi politics wọ́n gbé débi ìjọba ti Islam gangan nígbà tí èbò wá dé tó defeat wọn lábala security lábala defense lábala ọmọ ogun àti abala ìmọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ wípé ìmọ̀ ìjìnlẹ̀ yẹn àtọmọ ogun àwa mùsùlùmí la ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí bí ká jìnà sí ibi tí nǹkan gidi wà Nàìjíríà ti jìnà jù àbí bí ká má kàkún àbí ká jálá ìmọ̀ kankan má mà ó kó bá wa kọ̀jẹ́ kó jẹ́ pé ká mójútó abala ọmọ ogun tí ó lágbára tí ó ní nǹkan ìjà ayé òde òní àti abala ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tí ó jẹ́ kó jẹ́ wípé gbogbo ọ̀ràn yòókù tí bá ń rí wa yóò máa sóbà ni wọ́n á mọ̀ pé àwọn nǹkan ń bẹ lọ́dọ̀ wa táwọn lè kọ́ lọ́jọ́ kìíní àná ní tí Islam fi rọ́wọ́ múlẹ̀ Yorùbá ni pé àìmọye ìgbọ́n ń bẹ lọ́dọ̀ mùsùlùmí tẹ́lẹ̀bọ fẹ́ kọ́ lọ́jọ́ wọn tẹ̀lébà fún wa ìgbà tí Christian wá dé tí Christian tó wá sọ́dọ̀ wa ó ti kọ́kọ́ lọ Muslim world ó lọ wo kí ni wọ́n fi sagbára ó rí pé agbára wa ọ̀nà márùn ló wà ó wá bọ̀m̀báàdì mẹ́ta ń bẹ agbára alákọ̀ọ́kọ́ ó ń bẹ bí yí pé alólórí ẹgbọ́n mi sì agbára ẹlẹ́ẹ̀kejì ó mọ̀ pa ní ìwé tá a máa tẹ̀lé olórí wa hun tí ó bá ti tẹ̀lé ìwé hun àwa náà ò ní tẹ̀lé ṣé ń gbọ́ mi so agbára méjèèjì hun ó fi ilẹ̀ ó wá kù mẹ́ta agbára ẹlẹ́ẹ̀kẹta tá a ní ni pé a ní ìmọ̀ tí ò sí ìran kankan lórílẹ̀ ayé tó ní tó wa èèbó bọ́m̀báàdì mọ́ ọkọ̀ ọmọ síbẹ̀ wọn lọ kọ́ wa so wọ́n kọ́ èdè lágbára kan lè bá nímọ̀ nípa ìmọ̀ wo ni wọ́n fi èdè lágbára kọ́ yóò bá mi yé yìí Ọlọ́run ní borí yìí jẹ́ ẹ farabalẹ̀ o wọ́n mọ̀ pa nímọ̀ education tó lágbára wọn kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ pé mùsùlùmí ló lọ́mọ ogun tó lágbára jù ṣùgbọ́n àṣírí ọmọ ogun òun lẹ̀sìn tí wọ́n ń tẹ̀lé ìtí wọ́n á ṣe fún wa ní wípé wọ́n wá gbógun ti ẹ̀sìn kọ́mọ ogun kó lè máa ru ayé kí ọmọ ogun ti Islam tó bá ti ń ru ayé kò sí sálárì tó lè gbé àmọ́ àwọn wá lọ bídìí ọmọ ogun tó yẹ pé wọ́n rówó finance ẹ̀ Yorùbá àwọn òye wọ́n mọ̀ pé ìmọ̀ wọ́n bá lọ́dọ̀ wa wọ́n bá ní Baghdadi àti ní Andalus tí kò síbi kankan tí wọ́n ti ní irú library tí a àbí mọ̀ tí a àwọn aláwọ̀kọ́ dá yunifásitì lẹ̀ kì í sí èbó ẹgbọ́n mi nísìn èbó wa lọ síbi mathematics wa ó lọ síbi science wa ó lọ síbi gbogbo ìmọ̀ tiwa ó lọ kọ́ gbàtọ̀kọ́ tán wọ́n try láti yí padà sí ìbò lẹ́yìn náà wọ́n á lọ fọ́ orílẹ̀-èdè Islam wọ́n ṣe á fọ́ wa tán rí pé gbogbo mùsùlùmí ti scatter gbogbo àti scatter àwà lẹ́yọ kan mọ́ ẹ bá gbọ́ o ní 18 nǹkan kan ìlú tí ń darí gbogbo wa ti ṣe Turkey ní Istanbul wọ́n rán èèyàn wá sékòó láti wá participate níbi ẹnìkan tó dá bí mọ́sálásí lẹ̀ tó dá Islamic Center lẹ̀ inú wọn á dùn pọ̀ náwó gan wọ́n á rán èèyàn wá níbi tí mùsùlùmí tẹ́mi wọn jẹ mọ́ra wọn dé lónìí ẹ dákun ibo ní rí sọ̀rọ̀ wa ní ìsìnkú síbi kankan Saudi ò rí sọ̀rọ̀ wa Turkey náà ò rí sọ̀rọ̀ wa kò sẹ́nìkan tí ń rí sọ̀rọ̀ wa mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo muslim báwọn Christian ṣe máa ń fowó kọ́ọ̀sì Amẹ́ríkà àwa náà ní ẹni táwa náà máa ń tẹ̀lé àwọn ìbò lọ́ọ́ bàbẹ̀ yẹn jẹ́ wọ́n á lọ fọ́ọ̀mù tiẹ̀ wọ́n fọ́ọ̀mù tiẹ̀ tí wọ́n pè ní Al-Ittihadul Europi jihad tiẹ̀ náà pè ní crusade wọ́n pè ní crusade lẹ́yìn ìgbà tí wọ́n fọ́ọ̀mù tiẹ̀ tí wọ́n wó títí tàwa wọ́n pè mọ́ bí àwọn yẹn ní Farid Tasud ẹ jẹ́ káwọn mùsùlùmí túká kẹ́yìn ò lè bá a darí Farid ẹ̀dàrí wọn rú Tasud
òní ọjà kẹyìn ọ̀darí nǹkan ń lò fún àná wọ́n sì fọ́ wa ó wá jẹ́ kí tiẹ̀ ó dìde wọ́n wá lọ bẹ́ẹ̀sì lórí ìmọ̀ àtọmọ ogun ibi ìmọ̀ yẹn ni wọ́n ti rí wípé àwọn nǹkan báyìí wà tá a tuntun lè ṣe tó lè pa àyàn lọ rẹpẹtẹ nǹkan jagun ìmọ̀ wọ́n ní gbogbo education wọ́n ti lọ síbi science wọ́n á kó lọ́wọ́ wọ́n kọ́ ọmọ ogun lọ́wọ́ gbàtà ń bọ̀ àwọn àfáà church tẹ̀lé wọn àwọn àfáà church wọ́n sí kí ni wọ́n tẹ̀lé wọn gbàtà dé Nàìjíríà wọ́n rí pé ibi tó le jù Nàìjíríà níbi tí Muslim ti dé rúfin tó ti ní darí ilẹ̀ Haúsá wọ́n ṣe sùúrù wọ́n á wọlé láti ilẹ̀ Yorùbá torí Mùsùlùmí ò ní darí ń bẹ ìdarí tí ń bẹ ilẹ̀ Yorùbá gan ẹbọ ni ìdarí àwọn ọba ni wọ́n ṣe wọlé ṣe ńlá báyìí ní a kó wọn lẹ̀ wọ́n ṣe kó ọba àwọn ti kó àwọn àfáà náà nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ wa wọ́n ti wọlé tó mọ̀ pé àwọn ò lè rí challenges tó lọ títí lọ́dọ̀ wa tọ́ra àlájú tí Islam wa tá a bá ti bá débi politics ibẹ̀ àlè lájú politics yẹn ni máa sọ pé a gbọ́dọ̀ lọ bá ti alọ́tọ̀ ó yẹ kí ọba kó wà láàfin rẹ̀ kó bá tàwa náà wá wà lọ́tọ̀ tiẹ̀ bá a ṣe kọ́ mọ́sálásí ó yẹ ká kọ́ secretariat míì tí ẹ̀pẹ́ ẹlẹ́bọ ló kọ́ ààfin ẹlẹ́bọ ní lo ààfin kò yẹ káwọn àfáà lọ kóra wọn sábẹ́ àwọn ẹlẹ́bọ kò sí ibi yẹn kan lẹ̀ Yorùbá lónìí tí wọ́n ti ń yan àfáà ẹlẹ́bọ táwọn ọba tí àwọn ẹlẹ́bọ ṣètùtù fún tọwọ́ inú yẹ̀wù fún àìmọye ọjọ́ tó ń ṣètùtù fún oní ọ̀yàn àfáà láwà lórí kí ló dé ọyà dáàfin tí á lẹ̀kọ̀ yá lọ́dọ̀ wọn ẹjẹ́ wọn máa ṣe lọ́wọ́ òní tí wọ́n lè rí ṣe àwa la ní nǹkan tá a lè ṣe kíni tá a lè ṣe àwa ṣe débẹ̀ ìyẹn ní Yorùbá òfin ní politics Yorùbá Muslim ní politics ti ń bẹ ńlẹ̀ mẹ́rin là ń tẹ̀lé olórí ibú sì ní politics ti ń bẹ ńlẹ̀ wọ́n bọ́ abẹ ẹ máa gbọ́ Yorùbá Muslim ní politics tó ní nǹkan ṣe pọ̀ mẹ́sìn òṣèlú Yorùbá òṣèlú ẹni tí ò gbọ́dọ̀ wo Islam ni tó bá wo Islam ju òní sóṣèlú ṣé bẹ́ẹ̀ kọ́ ni ẹgbẹ́ sóṣèlú tó bá ní mo fẹ́ kéèsì gbogbo tọ́lọ̀ ń tánà bí wí mo fẹ́ kéèsì òní sóṣèlú kí ló dé ìpìlẹ̀ òṣèlú yìí ìpìlẹ̀ àwọn tí ò wo ẹ̀sìn ni wọ́n èsì ìsóṣèlú bí ìfẹ́fọ́ ẹ̀sìn òṣèlú bí bẹ́ẹ̀ ṣe rí òun òṣèlú ọ̀nà méjì ni ìṣàdàkẹ́ máa sòṣèlú nítorí aráàlú tàbí kẹ́ máa ṣètò nítorí ìjọba tẹ́ gbé kalẹ̀ ní ọba òye leadership tàbí people of the country or the leaders of kini o òṣèlú nígbà míì ẹ máa ṣe nítorí pé ẹ fẹ́ keep àwọn olórí yìí torí wọ́n dáa pọ̀ níbi tí àwọn olórí bá ti dáa gbogbo òṣèlú wọn máa tọ́ka sí pé ànìjẹ́ wọn lé ẹ̀kọ́ ń bẹ ànìjẹ́ wọn láwọn leader wa ẹ̀kọ́ ń bẹ tàbí kí òṣèlú wọn máa dá lórí wípé wọ́n ti ìyà tí ń jẹ́ aráàlú mi pọ̀ ẹ ti gẹ́ẹ̀tì ojú méjèèjì ìṣẹ́dá káwọn máa ṣòṣèlú pé ànìjẹ́ ẹ̀kọ́ ń bẹ àbí kí wọ́n máa ṣòṣèlú pé ìyà ò ní jẹ́ aráàlú òṣèlú ọ̀nà méjèèjì tó ṣèlú yóò pín sínú ṣùgbọ́n méjèèjì kò sí bí kò sí ẹ̀rẹ́ pé kò sí lọ́sọ̀lú pé ìdarí àtàwà tí ń darí àbí kí ní kò sí lọ́sọ̀lú ìdarí àtàwà tí ń ṣe kí ni o àbí so gbogbo òṣèlú tó bá ṣe ìṣẹ́dá ká ṣe ìfẹ́fọ̀ wípé àwọn tí ń darí wa ti dá mọ̀ gbọ́dọ̀ kó mẹ́ tàbí ká máa wáwọn èèyàn tí ó ṣe dáadáa fún àwọn aráàlú àbí tá bá ti rẹ́ èèyàn tó dáa láyé kan wọ́n àwọn olè ẹ̀kọ́ bẹ̀ òṣèlú wa máa dá lórí pé wọ́n gbọ́dọ̀ kó tọ́lá wọn ṣe dáadáa sára àlù àbí tàbí kó ṣèlú wọ́n sọ pé ààrẹ èèyàn gidi bó láti ààrẹ èèyàn gidi tí ó ṣe dáadáa fún aráàlú òṣèlú ojú méjèèjì lọ ìtìjáwó òṣèlú pé kí ni mo ń wò tí mo fi ṣòṣèlú kí ọmọ jàrá lò kí ni mo ń wò tí mo fi ṣòṣèlú àwọn tí wọ́n ń jẹ́ kí ara ọdẹ wáyé kán bá kó ń bẹ ọ̀nà méjèèjì òṣèlú nù ṣùgbọ́n òṣèlú yín lẹ̀ káàró òjìire kò rí bẹ́ẹ̀ o òṣèlú àná níyàlẹ̀ máa ṣe ẹ̀yin gan ọmọ tẹ́ǹsì òṣèlú fún ìtẹ́kàn rí ni pé ẹnìkan ní ọmọ jẹ́ gbogbo tí ẹ bá rí ẹ ṣe tí ẹni tẹ́ gbé débẹ̀ tí ọba máa jẹ́ kọ́ márùn tí yín mọ́ ó wà lè máa ṣẹ́tù àwọn lídà yín káàná márùn tí yín òṣèlú tó máa pè ní òṣèlú tèmi ìmọ̀tara ẹni nìkan ìní mẹ́lẹ̀ Yorùbá sẹ́rí ilẹ̀ Haúsá wọ́n ti balẹ̀ Haúsá náà jẹ́ ṣùgbọ́n mọ́ sí bàjẹ́ tó òṣèlú nǹkan ọ̀gbọ̀dọ̀ sáwúsá wọn máa ṣe Yorùbá wòye yìí òṣèlú ìlú wọn ni wọ́n máa ṣe ni wọ́n fún máa unite kí ló tó ń fi ṣòṣèlú ìlú wọn torí pé ní ọjọ́ tí èbò dé wọ́n ti mọ̀ yìí pé èbò fẹ́ ba yé àwọn jẹ́ ni kí ló tó ń bá ti wálẹ̀ Yorùbá tó wọ́n ti síríọ̀sì tó bá gbé òṣèlú ìfọ́n àwọn Yorùbá ò síríọ̀sì tẹ́lẹ̀tẹ́lẹ̀ but ilẹ̀ Haúsá tó rí pa àti síríọ̀sì àwa yàtọ̀ sílẹ̀ Yorùbá Islam ti wà tó ti ń darí àwọn kí ló tó ń gbòṣèlú bọ̀
Islam ilẹ̀ Yorùbá òun ní rúfin ó ní darí ó ní sultan ó ní ẹni kò sí wéyìn nílẹ̀ Yorùbá bí kí ló tó ń gbé wá sí ó wá mú wọn fọ́ọ̀mù ìṣẹ́ máa pè ní Jamaatu Nasrul Islam ìgbà tí èbòdé ó ní kò ọlọ́wọ̀n ọba kọ́ ni wọ́n máa darí mọ́ àwọn ọba ní sì máa darí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe wá wú fún àníṣàlẹ̀ bí ló wú fún àwọn lókè náà ọwọ́ àwọn ọba tàwa ní Islam wà ọwọ́ àwọn ọba tí a nílẹ̀ Haúsá ní Islam wà ìwọ ìbò tó dé yọ ọmọ Islam àwọn Haúsá wọn bá gbára wọn jọ wọn bá kó gbọ́ àwọn ọba jọ wọn bá dá jama kan lẹ̀ wọn bá kó gbọ́ ọba síbẹ̀ wọn wá pa structure yẹn rẹ́ structure tí wọn bá bọ̀ yẹn wọn parẹ́ wọn kàn reduce ẹ̀ sí bí ẹgbẹ́ yẹn ni wọ́n decide fún wọn ṣe pé òṣèlú wọn ti rọrùn báwọn ibi tí wọ́n bá fẹ́ lọ báyìí ní gbogbo wọn ó sì kéde torí wọ́n ti lẹ́yìn ní tí wọ́n máa tẹ̀lé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí lẹ́yìn òbó lẹ́ni tí ń tẹ̀lé tẹ́lẹ̀ lọ́jọ́ pé gbogbo tó fẹ́ fọpọlọ wá ṣe lọ́jọ́ kó easy ṣé Yorùbá ń ṣe náà muslim dé ó ṣe tiẹ̀ níwọ̀n bá ó ṣe nílẹ̀ Haúsá mo rò bí tí mùsùlùmí ṣe nílẹ̀ Haúsá ti yé yín Islam àti ìdarí Islam àtòṣèlú rẹ̀ ó ń bẹ nílẹ̀ Haúsá àmọ́ nílẹ̀ Yorùbá Islam wọn bá òṣèlú rí òsì ń bẹ so ló yẹ pé gbàtẹ́ ìbò wa dé ìbò Christian ìbò tó ti lẹ́sìn tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àjẹgàbalẹ̀ lórí ọwọ́ pàǹtà fi lè kójọ káàánú òfin sọpá wà náà rè ọparẹ́ máa lá ilẹ̀ Yorùbá ètò ẹ̀kọ́ kò rí gbogbo ẹ̀ parẹ́ nílẹ̀ Haúsá ṣé Yorùbá yìí yé yín kò rí parẹ́ bóò ló ṣe parẹ́ ẹ máa gbọ́ sẹ́yìn pé tí Christian bá lóhùn gbẹ̀sìn èdè wo wọ́n fi mú ẹ̀sìn rẹ̀ wá English àbí tí Christian bá lóhùn ní school rẹ̀ English náà fi ń kọ́ ọmọ ń bẹ àbí iná ni wọ́n ń pè Western education àbí tí Christian bá lóhùn lófin òfin rẹ̀ kóòtù tí wọ́n ti máa da òun náà ni magistrate àti high court àbí ó di bẹ́ẹ̀ tàbáhùn language English àbí education ńkọ́ Western constitution ńkọ́ Western àbí Christian Western constitution àbí ìgbà tí wọ́n wá fọ́ọ̀mù ọlọ́pàá wọ́n pa àwọn ọdẹ ti ààrẹ wọ́n fọ́ọ̀mù ọlọ́pàá àwọn ọlọ́pàá wọn àwọn màmá yìí tí wọ́n bá ní wọ́n wá wọ aṣọ ọlọ́pàá ẹ̀yìn bàbá yìí ó lè ẹ̀kọ́ ònú ilé so àwọn ọlọ́pàá àwọn security tí wọ́n máa dáàbò bò lù àwọn security tó bá ọ̀làjú wọn mú ni kò bá ẹ̀sìn tàwa mú ṣé Yorùbá yẹn yé ìgbà tí wọ́n tún wá fẹ́ fọ́ọ̀mù secretariat tí wọ́n fẹ́ gbé authority lẹ̀ tí wọ́n máa darí gbogbo nǹkan ìjọba tí wọ́n máa darí gbogbo nǹkan wọ́n tún wá gbá àwa mùsùlùmí sẹ́yìn gbọ́ mi yé wọ́n gbá wa sẹ́yìn nǹkan márùn-ún tí mo dá kọ ó ní àwa méjèèjì torí pé aráàlú tí wọ́n bá ní àwọn ará orílẹ̀-èdè yìí àwọn aráàlú orílẹ̀-èdè kọ̀ọ̀kan ọ̀nà mẹ́ta wọ́n pín sí ọ̀nà mélòó aṣáàbù aláọ̀kọ́ ni aṣáàbù al-ummi àwọn aráàlú tí wọn ò ní mọ̀ ẹgẹ́nsìn àwọn aráàlú tí wọn ò lọ́làjú tí wọn ò ní mọ̀ iná ní bí àwọn ẹlẹ́bọ condition tá a wà kó tó di pé Islam dé kó tó wá di pé Christianity dé iná ni wọ́n ń pè ní aṣáàbù al-ummi al-ummiyun àwọn aráàlú yìí wọn ò tí ì lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ó wá kù ṣáàbù méjì ó kù méjì aláàkọ́ muta'allimun àwọn tí ń develop ẹ̀kẹta òun ti develop nígbà tí wọ́n bá wa nílẹ̀ Yorùbá muta'allimun àwọn ń gbẹ̀kọ́ lọ́wọ́ ni àì parí ìgbà tí wọ́n dé Haúsá àwọn ti parí ẹ̀kọ́ wọn kàn develop níbi nǹkan mẹ́ta ẹgbẹ́ ẹnìsìn ni wọ́n fi wín ní wọn kẹ́lá ọkọ̀ wọn develop níbi ìmọ̀ ẹgbẹ́ ẹnìsìn ẹlẹ́ẹ̀kejì wọn develop níbi ọmọ ogun ẹ̀kẹta advanced politics wà sẹ́yìn advanced politics ìyẹn ni pé kí politics yẹn ọmọ jẹ́ local kọjá international kí ni o politics torí pé èbó wèrè tí ń bọ̀ wọn kìí sóò nìkan lọ dá wa jà wá lógun
tágbára rẹ̀ ọba ti káwa àwọn orílẹ̀-èdè yòókù náà dà sí bí Amẹ́ríkà bí France gbá àbí but local politics ni wọ́n ń lò ní Haúsá wọn ò ní òkè bẹ́ẹ̀ bó ṣe lókè so tẹ́ bá mú local politics ẹ fi face international politics yẹn ni pé local authority ẹ face international kí ni o authority local soldiers àwọn soldiers tó pé ọfà wọn ń ta àtìmọ́ tí ò lè pa jòkè tó lọ ẹ wá lọ fi face bomb ẹ fi local education ẹ lọ fi face kí ni o standard education ó jẹ́ kí èbò lè kó gbogbo alẹ́rú papọ̀ wọn ọ̀bàyí tó ráhùn kó lẹ́rú àmọ́ ibi táwọn wọ́ àmáwà alẹ́ Yorùbá àwa ti ẹ̀ àwa ọwá dàbí ẹni wípé bẹ́ẹ̀ èbò ṣe déhùn ọwá ṣe á lóore bẹ́ẹ̀ ni èbò ṣe á lóore ó yé ṣùgbọ́n oore tó láburú ni kí ló dé ẹ̀yin ọmọ yìí pé téèyàn bá gbèkúrú jẹ lọ́wọ́ èṣù ó yò lóòótọ́ ṣùgbọ́n nǹkan mìíràn ó ṣe kíni yóò ṣe ọ́ èkúrú ọwọ́ èṣù ni ebi ń pààyàn èṣù sì ni ọwá gbèkúrú jẹ wèrè aláǹgànà ni ọwá gbèkúrú jẹ oníhèdè ó ní ọwá gbèkúrú jẹ lóòótọ́ ó yò ṣùgbọ́n ó jẹ nǹkan mímọ̀ kíni o ẹgbọ́n mi nìsín bẹ́ẹ̀ náà làwọn pípù yẹn kò yá ọ yá sí sùúrù tọ́ra níbò míì ta ti lè lọ mú ta nídìí wa ó ṣe ẹ̀yin Yorùbá wa nígbà tí ẹ máa wá wo àwa àti kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa mùsùlùmí tá a fẹ́ ṣòṣèlú nílẹ̀ Yorùbá àti mùsùlùmí tí ń ṣòṣèlú nílẹ̀ Haúsá ṣe rí mùsùlùmí tó ní mùsùlùmí ní wọ́n ní identify ara rẹ̀ kí láàbù mọ̀ pé mùsùlùmí yọ gbogbo tó yẹ kó fi júwe márààrún tó yẹ kó fi júwe ara rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní automatically àwọn tó bá ní ó kó ọ lẹ́rú wọ́n jẹun pọ̀ mọ́ wọn ọ wà máa tọrọ jẹ lẹ́yìn wọn torí wo ní tí àwọn ní nǹkan márùn ni number one 100 ọdún mẹ́ta la fi ń kọ́ èdè Lárúbáwá la fi ń lọ ilé kíó kó tó di pé èbò dé èbò tó wá déhùn ká tiẹ̀ sọ pé wọ́n fẹ́ sọ wípé ká kọ́ èbò a sì takò àbí ṣé yẹ wọ́n takò tàwa tá à ń ṣe ẹ wá gbé èbò dé ẹ wá lé kíó lọ so wọ́n á ní gbogbo Nàìjíríà máa sọ English ṣe ẹgbẹ́ tẹ́bá ní ọmọ sọ English nítorí àwọn Christian tí wọ́n ní English ẹ sọ pé káà náà máa sọ kí lábánú Arabic náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbí wọn ò fa Arabic sí lẹ́gbẹ̀ẹ́ wọn ní English nìkan ní gbogbo ọmọ sí kíni ká máa sọ ó di number 1 àbí tó ṣe àrímọ̀ ṣe àṣẹhùn Lárúbáwá ọwọ́ àwọ̀ mi nílẹ̀ Yorùbá tó o bá ń sọ wọn ò nígbà pọ̀ lajú nílẹ̀ Yorùbá ó sì ní rẹ́nìkan tí ọ̀pọ̀ lé pé ó ṣe ń sọ Lárúbáwá kódà tó bá dúró láàrin àwọn àfáà tó sọ ìbò báyìí ló ṣe rí wọn tó bá dúró láàrin àwọn èèyàn nígboro tó sọ Lárúbáwá wọn ni abẹ́ lọ ṣe kí nígbà wọ́n gbá Lárúbáwá tí wọ́n fi mú Kùránì wá wọ́n gbá wọlé wọ́n á fẹ́ ìbò rọ́pò rẹ̀ ìyá ẹ máa gbọ́ ṣé ẹ mọ̀ wípé ntọ́fà ni wípé àwa mùsùlùmí ò fi Islam darí rí káwá sọ pé èdè tá a máa fi ṣe administration Arabic ni so àwọn èèyàn máa fálù Arabic níjọ́ tí wọ́n fẹ́ lé Arabic wọlé wọ́n lé Arabic wọlé tí wọ́n bá ti lé Arabic wọlé èdè tí wọ́n fi identify wa pé àwa mùsùlùmí làwa àwọn èsì Christian èdè wọ́n ti lé wọlé ó yé nìṣẹ́ wọ́n á rọ́pò rẹ̀ pẹ̀lú èdè tí wọ́n fi máa dá àwọn Christian mọ̀ ṣé ìwà yẹn ti yé number 2 à ń lọ lé kéwú 100 ọdún mẹ́ta àti ń lọ lé kéwú kí èbò tó dé kó tó gbé sùkúù dé káṣẹ̀ sọ pé ẹ fẹ́ ká máa lọ sùkúù kọ̀ ẹ́kẹ́ pa lé kéwú rẹ owó tẹ́ bá múnú owó ìjọba tá a jọ ní tẹ́ bá ná sí sùkúù irú ẹ̀ náà rẹ̀ kẹ́ máa ná sí ilé kéwú wọ́n á ní ilé kéwú kọ̀ wá fọ́mà èbò táwọn gbé wá òun náà lọ wá fámà ṣe ìtumọ̀ ẹni kí wọ́n ń kan ìyẹ́ mọ́ ìyẹ́ kan wọ́n sì ń já ìyẹ́ kan so adìẹ tí ń já yẹ àtàdìẹ tí ìyẹ́ tí ẹ̀ ń grow èwo ni ó lè fò ṣe ìpòdí méjì wáhùn ẹ̀yìn náà lẹ́tún wá dé ló gbà tí wọ́n fẹ́ gbófin Nàìjíríà kalẹ̀ òfin mẹ́ta ní mẹ́ ọmọ Awúsá ọgbà ẹni òfin tẹ̀yìn ni wọ́n ń pè ní common law òfin tí Christian ṣe ìyẹn èèbó Christian àti kíni àti Yorùbá àti Haúsá Christian wọ́n jọ ṣòfin tí wọ́n pè ní common law ẹ sì dá kóòtù ẹlẹ́ mùsùlùmí ní òfin tòun náà ń kọ́ wọ́n ní sẹ̀ríà wọ́n ní wọ́n kọ́ mọ̀ ẹlẹ́bọ olúwa náà lófin tí wọ́n ní customary so ẹlẹ́bọ ní kóòtù wọn bẹ ní ẹgbẹ́ àfihàn olúwo bẹ̀rẹ̀ abẹ́mọ̀ àwọn náà ní Christian ní customary oní magistrate ń bẹ ní wòye àtàí kóòtù wọn nù kóòtù tẹ̀yìn mùsùlùmí dá
ṣé bẹ́ẹ̀ bá tú òfin Nàìjíríà wò ni mo ṣe sọ̀rọ̀ ẹ̀ òfin sọ wípé táwọn Muslim bá sọ pé kóòtù àwọn wọ́n gbọ́dọ̀ kọ̀ fún ọmọ ẹ̀mí òfin báwọn wọ́n á bi adájọ́ àgbà léèrè lọ́sùn pé kí ló yẹ tí Christian ní kóòtù high court magistrate àwọn ẹlẹ́bọ náà ní kódà wọ́n ní appeal Òṣogbo náà méjèèjì kí ló yẹ tí àwọn Muslim ò ní ṣe ẹ̀mọ́ tí adájọ́ àgbà sọ ọlọ́run Muslim ò béèrè a sì béèrè bí ayé sọ̀rọ̀ lóòótọ́ àwọn àfọwọ́ sọ̀rọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ kò sẹ́nìkan tó sọ̀rọ̀ ṣé ẹ̀mọ́ tó dà ń béèrè nítorí wípé wọ́n ti jáyẹ ibẹ̀ yẹn àti wí ká lè compete pẹ̀lú adìẹ tiẹ̀ tí yẹ ẹ̀ pé iye tí wọ́n ti já ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin wọ́n bá ní security kò tiẹ̀ jẹ́ mọ́ tẹ́lẹ̀bọ kò tún jẹ́ mọ́ ti mọ́sálásí ṣé mọ́sálásí ò tiẹ̀ dá security ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé mọ́sálásí òwúlẹ̀ ní security rẹ̀ àwọn dòǹgárì ẹlẹ́bọ àwọn olúọdẹ tẹ́ máa bọ ògùn láka ayé àwọn lọ́wà ṣùgbọ́n èèbò ní ògùn láka ayé ọlọ́pàá wọ́n bìnrin wọ́ọ̀ṣọ́ ọlọ́pàá bọ́lọ́pàá bó ṣe gbọ́dọ̀ rí nígbà bó ṣe rí lù tàwọn kì í ṣe bó ṣe rí lù Islam ṣọ ọlọ́pàá tí ń bẹ ńlẹ̀ yìí pẹ̀lú doctrine Christian àbí náà tí wọ́n bá gbé tí wọ́n kalẹ̀ tí a dà kò sí ó di mélòó àwọn mẹ́rin wọ́n bá tún wá dá secretariat kan lẹ̀ wọ́n ò láàfin wọ́n láàfin mọ́ àtàfin ti Islam nọ́ọ̀tì wọ́n láàlò àti ààfin ẹlẹ́bọ bíi wọ́n láàlò so nígbà bí wọ́n ti pa gbọ́ authority rẹ̀ wọ́n á create authority tiẹ̀ wọ́n wá ní secretariat state government federal government so automatically Christian ìyẹn rẹ̀ pé Muslim wọ́n já gbogbo ìyẹn tiẹ̀ kó lè bá wà lábẹ́ kíni so tó bá tiẹ̀ ní pé adìẹ tí ò níyẹ̀ la àti tó níyẹ̀ rẹ̀ tó pé káàjọ ọjà ta ní òun ìní ta ló fáyìn ta ló dùn wò ètò níyẹ̀ pé ni ẹ̀yin Mùsùlùmí lẹ káàró òjíire ìgbà tí wọ́n wá jáyẹ̀ tí yín kọ̀ wá wulẹ̀ wọ́n ọmọ Haúsá òun dọ́gbọ́n sí tiẹ̀ bẹ̀rẹ̀ látòrí èdè ẹ máa gbọ́ bẹ̀rẹ̀ látòrí èdè sẹ́yìn àwọn pẹ̀ èdè rẹ̀ ń bì táwọn náà sẹ́nu fẹ́m ọmọ Haúsá ò sẹ́nu fẹ́m ọmọ Haúsá ò sẹ́nu fẹ́m bí bá a ṣe ń sọ̀rọ̀ tó bá gbọ́ Haúsá tó bá gbọ́ Lárúbáwá owó rìn láàrin Haúsá bẹ́ẹ̀ dà bẹ́ẹ̀kọ́ kọ́ wá ní gbọ́ Yorùbá wọ́n gbọ́ Lárúbáwá rìn láàrin Yorùbá ọ̀tán rẹ̀ jẹ ni ẹni wọ́n gbọ́ Lárúbáwá gan kì í sọ ẹtíkẹ́tì aláwọ̀kọ́ yẹn wọ́n parẹ́ gbẹ́ńbì wọn àrí parẹ́ tẹ́ḿbẹ̀ ìkejì ilé ike ò níyì ń bí tọ́ba lọ ilé ike ọlọ náà nù à ń lọ ilé ike torí Ọlọ́run kò sí téyìn ó fi ṣe kò sí ẹni tó bèèrè sàtìkèsì ilé ike owó lọ́wọ́ rẹ̀ àwa la lè máa yọ owó lápò táwọn àfáàfáà ilé ike olówó lọ́yọ̀ pé àfáà ilé ike owó rẹ̀ lọ lẹ́sì jù owó tí ò tó wọn tọ́jú ọmọ làánà fi mú oògùn mọ́ wọ́n bá sì sọ pé ẹ fún àwọn lówó tẹ́ ẹ fún àwọn lówó wọ́n sì dòdò yìí nígbà oníwó lìmọ̀ wọ́n bá sọ fún ọ pé sàbísíkèétì ọmọ yín ẹ̀sánwó sàbísíkèétì ẹ̀ẹ́dàwó lọ ẹ̀sánwó àlùbáríkà ẹ̀ẹ́dàwó lọ ẹ̀sánwó kọ́mọ́mọ́gọ̀ wọ́n kó mọ́mọ́gọ̀ ní ṣúná wọ́n tó gbà ń bi wòlímọ̀ wọ́n wà gbogbo owó ìjọ gbogbo owó tẹ̀ ẹ̀sán fún àwọn wọn ẹ̀ṣẹ̀ àrí lọ́jọ́ wòlímọ̀ pẹ̀lú èpè àtàdúrà ni wọ́n sì fi gbà bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ mọ́ ọgọ́ ẹ̀sánwó kọ́mọ́gọ̀ o bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ọgọ́ ẹ má sanwó gbogbo ìyẹn pátá nítorí pé wọ́n gé wa níbi tí ò ti ẹwọ́n kíni wọ́n gé wa lójú ọwọ́ ẹ̀dígẹ́ nìsìn náà àwọn afẹ́ sọ̀rọ̀ nìsìn pé kí á ní politics ó yẹ kí politics wá yé yín láti ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ yìí tí wọ́n pè ní politics ni pé mo fẹ́ fi protect interest àwọn èèyàn mi àti politics ni pé a fẹ́ sọ ìjọba pẹ̀lú òṣèlú ìṣe òṣèlú ìyẹn ni pé bó o ní ṣe dáàbò bo àwọn èèyàn mi àbí ọwọ́ akó sọ́nà méjì àwa aráàlú àtàwọn tá a yàn púpọ̀ lọ darí wa àbí àwa aráàlú àtàwọn tá a yàn púpọ̀ lọ darí wa ṣé wàá rí ní Nàìjíríà ìgbà tí Islam ti wọlé sẹ́mi là tí Christianity wọlé sóhun là tẹ èyí ò kú òǹbí ẹbọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni á kí ẹ ṣe bákan náà la ṣe máa ń rí nǹkan bẹ́lẹ̀ bọ́ bá pe ọjọ́ Friday tó pè ní ọjọ́ Ẹtì àwa Mùsùlùmí pè ní ọjọ́ Jímọ̀ Christian ó pè ní ọjọ́ kíni Friday àwa tá a papọ̀ níbi ọjọ́ ọ̀sẹ̀ a tó papọ̀ níbi ọjọ́ ojúmọ́ náà tá a bá sọ pé ọjọ́ Sunday yawmul ahad ní àbí Christian wọ́n sọ pé Sunday Christian ẹlẹ́bọ̀ ó pè ní kíni
àìkú ọjọ́ àìkú èmi ẹ̀mẹ́jì òkú jọ. So a tún yàtọ̀ bí ó kọ tẹ́lẹ̀ tí àwọn ẹlẹ́bàá sọ pé ifá gbèwú tí Christian sọ pé Sunday Muslim ló sọ pé Rufai Kọ́sìm ó kọ tá à ń sọ ó yàtọ̀ síra wa láà mẹ́tẹ̀ẹ̀ta ó kọ ọjọ́ wa yàtọ̀ ó kọ oṣù wa yàtọ̀ èdè wa yàtọ̀ 3 nations nù àbí ọmọ pé 3 politics àbí now wá wò wọn kó yín jọ wọ́n pè yín ní tààwọnú political forum wípé ẹ̀yin wà fún Islam àrùn tí ń ṣe aráàlú ní ṣe ẹ̀yin náà tẹ́ bá fẹ́ lọ sí politics tẹ̀sí jẹ́ Muslim interest Islam lẹ́kẹ́ lọ protect tẹ́ bá fẹ́ lọ sí politics tẹ̀sí jẹ́ Muslim interest Muslim lẹ́kẹ́ lọ protect Islam kí ló yẹ pé àwọn Christian tẹ́ rí wọn lè tọ́ bá gbádùn tí ṣọ́ọ̀ṣì bá rán interest church ní ọlọ skinny ní ọlọ protect. Problem tẹ máa rí ni pé júlù ń tọ́pọ̀ jù ní Christian kò ní protect interest church gan àfi tí church bá rọwọ́ mú church sì ń rí tiẹ̀ lòdì ẹ̀ àwa Muslim ò rí kankan lò. Ilẹ̀ Haúsá ni ó ti máa ń favour Islam àmọ́ níbí Muslim bí ọ̀parẹ́ máa wùjọ láàrin tó wá di bí politics ẹ̀ lè gbúrò tí wọ́n pè ní Islam bẹ́ẹ̀. Ìbàjẹ́ òun ló sì kẹta òṣèlú ń bì mẹ́ta ni òṣèlú ẹ̀sìn Christian wà ní Christian ti ń ṣòṣèlú nítorí Christianity òṣèlú Muslim wà òṣèlú ìbàjẹ́ wà òṣèlú ìbàjẹ́ bí ìlú ṣe bàjẹ́ tó òun lọ́wọ́ á kó tí n bá fẹ́ fàpọ̀nlé sí sọ pé 80%. Òṣèlú Christian ṣe kó kù 20 òṣèlú Christian ló kó ní sàlẹ̀ bí ni o ló kó 15%. Òṣèlú Muslim àwa pọ́nlé gan àfún 5%. Tẹ́ ẹ bá pariwo Jésù jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ sì pariwo Ànábì Muhammad jù bẹ́ẹ̀ lọ kò wíìnì òṣèlú ń bí ní tó wíìnì òṣèlú ń bí ni fò èlò lẹ́ẹ̀ fún mi. Yorùbá mi òye gẹ́gẹ́ bí ẹni tí ọpọlọ rẹ̀ ti dàrú Christian bí ọpọlọ ẹ̀ dàrú àfàwọn díẹ̀ tẹ́tí ẹ̀ ní orientation ju àwa lọ ẹ máa gbọ́ mo sọ pé o òṣèlú ilẹ̀ Yorùbá ọ̀nà mélòó ló pín sí ọ̀nà mẹ́ta gbogbo ẹni tí ń ṣòṣèlú làwọn tí wọ́n ní àwa dìbò àtàwa tá à ń tẹ̀ka ọwọ́ kó sọ̀nà mẹ́ta 80% gbogbo òbò tó wá ní wọ́n dì ìbò bá a ṣe ń ṣe ń bí tí ọ̀dá ni. Ìbò kejì náà ni Christian tí ó torí pé church ibi tí wọ́n ní kí n bì sí rè ṣùgbọ́n àti àwọn Islamic organization àti mọ́sálásí àwa náà kọ́fà bí 5%. Ta ló lùsì ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Àwa la lùsì jù. Christian tẹ̀ tó ń rọwọ́ mú díẹ̀ ẹ̀rá máa gbọ́ kí ni tí mo òṣèlú 80% tẹ́kùn lọ́rọ̀ mú jù òṣèlú bá ṣe ń ṣe ń bí sẹ́ẹ̀mù òṣèlú bá ṣe ń ṣe ń bí ọ̀nà márùn ló pín sí ẹ máa gbọ́ yìí ìyá yìí ẹ gbọ́ dáadáa ẹ má tara yín jẹ ẹlòmíì kò ní ní ọmọ rí láéláé gbogbo nǹkan márùn tí òṣèlú lẹ káàró òjèrè mú lọ òbí tó bá dá sí ọmọ rẹ̀ àdá tọrọ bá yí ọmọ ọlọ́mọ náà jẹ márùn tí mo sì fẹ́ sọ yìí òṣèlú yín nù ní màá sọ tí ọlọ́nà iye èdè tí ó kílé àṣà ẹ á máa sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ àkọ́ ni pé níbi òṣèlú bí báyìí òṣèlú àwọn ẹgbẹ́ tí wọn ò fi ọmọlúàbí ṣe mọ́ ni ẹ̀mọ̀ tó wọn tó wà pé ẹgbẹ́ ò fi ọmọlúàbí ṣe mọ́ àwọn ẹgbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọn à ní sọ pé ta ló yọ ọmọlúàbí ẹ̀jẹ̀ àyàn wọn à sọ̀rọ̀ ọmọlúàbí mọ́ ṣé mo ṣe mistake rí ìyá máa wọ ọmọlúàbí lágbájá wọ́n ti ní nǹkan míì tí mo ń bọ̀ àbẹ̀ pé ọmọlúàbí ọ̀tà mọ́ bẹ́ẹ̀ sì gan ò ṣe ta àfáà ni wọn ò lè mú ọnù pátì wà lé ọmọlúàbí ni bàbá alágbájá ló bí ìgbà wọn ò lè fi ẹ mú ọnù pátì
ọmọlúàbí ò sínú pátì ẹ máa gbọ́ pátì ni ó wà pé àwa pé ká wá dìbò ẹ̀yin tẹ́ wá dìbò náà òṣèlú yín mọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì nù o ẹ̀yin ní ìdìbò ọmọlúàbí kí ló bẹ̀rẹ̀ méjèèjì jẹ́ iná ni òṣèlú owó agbọ́láfowó ọ̀kánjúwà ó lè ẹ wá ta ọmọlúàbí lẹ́yìn tẹ́ dìbò ẹ kọ̀nsídà ẹ̀yin tá a dìbò fún ẹ̀yin tẹ́ fẹ́ yàn wọn tá a dìbò fún ẹ kọ̀nsídà ọmọlúàbí ẹ̀yin tẹ́ fẹ́ dìbò náà ẹ̀yin náà kọ̀nsídà ọmọlúàbí ẹ wá fowó rọ́pò bá a ṣe sọ lè wà nù wọ́n kò kan méjì ẹ lè avoid ẹ̀ ṣe rí nǹkan méjì rẹ̀ máa gbọ́ bí ẹ̀ bá wá jọmọlúàbí àbọ̀ lẹ́sìn tó bá wá tún á wọnú òṣèlú yìí tí ọba mọ̀mọ́ bàjẹ́ ó sì gbọ́dọ̀ pretend bí ìgbà kóhun ti bàjẹ́ ṣé mo sì wí ní ṣé ẹ̀kọ́ mọ̀mọ́ bàjẹ́ ìgbà tó náà ń bá wọn rìn òun náà ti dàdàkúdà ó ti ṣe bí ẹ ṣe ń ṣe àfi kó ṣe bí ẹni kóhun ti bàjẹ́ tí ọba ṣe bẹ́ẹ̀ tó ń bàjẹ́ wọ́n máa dá òtẹ́ ẹni pé èyí ò lè wúlò èyí tẹ́ ń pe gbogbo ẹ̀ láàrún kọ́dá ìyá èyí ò lè wúlò àṣẹ yìí ṣe tòótọ́ ọba jẹ́ pé o ti bàjẹ́ o ti sán lórí ibi tiẹ̀ náà yá àṣẹ bí ẹni pé wọn náà ti ṣe kéde o ti sán lórí. kí ló wá bí èyí o ẹlẹ́ẹ̀karùn-ún ló bì gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé owó mú ọmọ méjì lọ́wọ́ kí ló owó ba ọ̀rọ̀ owó ọba ẹni tá a dìbò fún jẹ́ ó tún wá ba ẹni tí ó dìbò jẹ́ ẹnìkan pé lọ́rọ̀ yẹ kó bàjẹ́ tó pé tó bá ti bẹ̀rẹ̀ nìkan jẹ́ ẹnìkan yóò tún ṣe méjì ló bàjẹ́. ẹ̀kẹta irọ́ wà á fi àyè lẹ̀ àti kọ̀rẹ́ẹ̀tẹ̀ kí ló dé ẹni tí wọ́n bá parọ́ kò lè jẹ́ ìwọ̀n so owó àti irọ́ mú ọmọ kan lọ́wọ́ wọn náà ni pé àfi kó o ṣe bí mi owó mú ọmọ méjì lọ́wọ́ ó ní ìwọ tí wọ́n yàn owó ni ẹ wò ìwọ tó dìbò fún yẹn náà wọ́n náà béèrè owó nígbà tí àwọn tẹ́ yànyàn sípò bá ń tọrọ owó pé kan tó yànyàn tí wọ́n ọmọlúwàbí wò sí wẹ̀sìn ó di dandan kí àwọn tá a dìbò fún ẹ náà káà náà sọ pé sẹ́yìn ìwọ ọmọlúwàbí ni ìwọ àwọn ìgbé bàbá amúgbó ni àwọn ọmọ sáwọn ìgbé tọ́ọ̀gì ni àwọn náà mọ̀ lé ní láti mọ́ wà jẹ́ ṣẹwárí tó ṣèlú bá wá di pé owó àti ọrọ̀ ló mú lọ́wọ́ ẹgbẹ́ nìṣẹ́ gbogbo ẹni tẹ́ promote ẹ̀ ọmọ owó ọmọ ọrọ̀ lẹ́ẹ̀bì ẹ máa gbọ́ ọmọ owó kí lọ́mọ owó ọmọ tó yẹ pé yóò rògbò owó lórí ire gbogbo ẹnikẹ́ni tí bá ń bẹ láyé tó bá rògbò owó lórí ire ẹgbẹ́ mi nìṣẹ́ owó ni ó wò bó ni yóò wò bí ò ní yóò wò bó ṣe ní mo sọ fún bí ọba ní yóò máa wá káàkiri lọ́nà tí ayé yóò gbà bàjẹ́ bọ́ba wá ní ẹ̀ẹ̀nì gbádùn ẹ̀ tẹ́ sọ pé kókó mọ́ nìkan ìkejì ẹnìkan parọ́ kọjọ́ ọmọlúwàbí mọ́ bá ti pé irọ́ ní iṣẹ́ tiẹ̀ orí irọ́ ló ń bèèrè gbogbo nǹkan lé lórí ayé ẹ̀ ti ta nìyẹn ọwá ń promote wo òbí ò ń promote irọ́ o tún ń promote owó o fowó wó ọmọ o tún fi rọ́ ìfọwọ́ba ayé ẹ̀jẹ̀ kí ló fẹ́ máa promote torí pé ẹni tí ń promote owó ọ̀kànjọ́ àlò náà owó ni owó ti bá yóò tiẹ̀ náà jẹ́ ó ti wó ẹni tí ń promote irọ́ ọ̀pùrọ̀ ní ọ́ lọ́jọ́ ọmọ promote irọ́ bàbá jólódodo kò ní mọ́ ọlá òṣèlú bí wọ́n ṣe máa ń win ní ẹ̀rí number one party yóò ti wà well known ẹlòmíì kan bẹ́ẹ̀ náà tó fẹ́ dìbò fún yín ní APC lọ́lọ́tẹ̀ náà ọmọ ìyá ẹlòmíì wà ó fẹ́ dìbò fún yín ní APC lọ́lọ́rì tẹ̀ kí ló dé ọmọ kékeré tẹ̀sẹ̀ bí ó tún wá fẹ́ máa jọ ó kọ èyí tó ti wà tipẹ́tipẹ́ torí pé àǹfààní kó ti wà tipẹ́ ni pé wọ́n ti mọ lógò wọ́n sì mú kan tipẹ́tipẹ́ ṣe wá rí méjèèjì tá a dákọ̀ ọ̀hún kì í wá kọ̀wá tó number one tẹ̀ ní èdè náà ni popularity the popular party with popular candidate
kìí sóhun ló tóbi jù òun number 3 ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ láti number 3. èkejì òun náà ni structure party. Structure party ni pé sọ́wọ́ ní gbogbo unit tí wọ́n ti dìbò tó léèyàn. ẹlẹ́ẹ̀kẹta iná ni alhakimu alfardi, adájọ́ àgbà, owó. Ìbò tó lọ yìí ó tọ́ka sí pé owó òun ló kó ń tọ́pọ̀ jù núbò. Now mo fi múlẹ̀ níbi gbogbo lecture mi tó lọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ òṣèlú tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ nísìn nígbà táwa dá sí lóko ẹ̀sìn a padà rí pé òṣèlú yẹn ẹ̀sìn òkú ojú 5% lọ ní ti Islam, kò ní capacity kankan ju 5 capacity lọ. Ó tí ó ní ṣe tá a bá fi pọ́n lérí o. Èyí tí ń tọ́ka sí pé ìgbìyànjú ẹ̀sìn kí n gbọ́yé, kí n dìmọ̀ ẹ̀sìn, kí n tànká bóòlù ẹlòmí ó sì gbàgbọ́ yé ó ti lóòjù. Ṣé ìwà mi yé? Ẹ kọjú mẹ́sìn, ẹ pèpìṣẹ́ sìn, ẹ gbìyànjú bóòlù àwọn èèyàn ó sì kíni wọ́n ó sì lẹ́sìn, ẹ̀sìn ò sí lára wọn mọ́, ní tó kù lára wọn iná ní tí ń kó ìyà jẹ wá lónìí. Christian dín ń rè dáadáa torí àwọn tó ń kó lọ ṣọ́ọ̀ṣì ó tún kó wọn dìbò, àwọn tí ń lọ mọ́sálásí ọ̀tẹ̀lé mọ́sálásí bí ìbò. Ẹ kọjú mẹ́sìn yín nítorí ọjọ́ ẹ̀sìn ń bẹ láyé, ètò burú jùlọ wọ́n bẹ sáré, ọ̀gá gbogbo wọn bẹ lálùkìyámọ̀. A ti ṣe nǹkan tó pọ̀ tọ́lọ́run rẹ̀ kẹwàá dé o, àwa gan sì mọ̀ láti dé àìmọ́kàkún wa bóyá ọ́tọ́ka sí pọ́lọ́run fẹ́ fi àjẹ́ wa. Gbogbo bí táà ti láṣìṣe táà bá ti kàkún ìyà ó máa kọ̀ntínú lọ. Inna Allaha la yugayyiru ma bi qawmin. Ọlọ́run ní àdánwò tí ń ṣe yín, ìyà tí ń jẹ yín, Ọlọ́run ní change bí ó ṣe máa wà nù. Hatta yugayyiru ma bi anfusihim. Àgbàtẹ́yìn náà bá change tẹ́yìn náà ń ṣe tí ó sì kíni tí ó dá. Ọ̀rọ̀ Ọlọ́run o, àwa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ibi tá a dá sí kọ́lọ́run tún àṣẹ ń bẹ̀. Yóò dá o, ẹ má sọ pé kò ní dá. Ibi á ti bẹ̀rẹ̀ náà ni pé lórí ara wa. Ṣé rí àwọn èèyàn wọ́n gbà bóde bí pé àwọn gọ́mọ̀ pé in tó kóyà jẹ́ àrè, ìyá wọn ìjẹ wọn tó ni. Tó bá jẹ wọn dáadáa, àwọn àgbà in tó kóyà jẹ́ wọn rè, wọ́n wà padà sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ bá change. Ẹ má change sáìdá, ẹ sì má di ọ̀rọ̀ mọ̀ dáadáa, bágbára yín bá ṣe mọ́. Ẹ má kú òun láyè tá a gbé kalẹ̀ yìí, òun náà láyè tó dáa jù torí pé òun nìkan ló ṣe sọ̀rọ̀ lé lórí dual kìámọ̀. Gbogbo táwọn èèyàn bá lọ́hùn olóṣèlú ẹ̀ka kejì ni, táwọn aráàlú bá change olóṣèlú ó change, tó olóṣèlú bá change ìjọba ó change. Ṣùgbọ́n táwọn bá change wọ́n ti máa dẹ̀dẹ̀ wálé pé kí ni ẹ mọ̀ owó lẹ mọ̀ ẹ má wọ̀rí. Ọlọ́run kó bá ní jẹ́ kí ìpadà tó dá wà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah.